Mo kí ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì wa Olooto Premium Plus lórí YouTube táwa yìí. Ẹ wò lónìí mo dẹgbó mo ti pa irin, mo dẹrù jù mo pa ẹ̀fọ̀n, mo gbọ́dọ̀ mo ti polú ẹja, mo he òsùmọ̀rẹ́ tó ti kó lórí. Ìwọ mi ẹja ńlá ló gbé. Ẹ wò àlejò wa ti wà ní ìkàlẹ̀, ẹ bá dárúkọ yín fáwọn aráalé. Orúkọ mi ni Fásòtọ́ Fáwùnmí Adéyẹmọ. So mo kí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa. Ẹ ṣeun ẹ kú àdúrótì. Because tí ò bá sí ẹ̀yin kò lè sí àwa. A dẹ̀ kí ẹ̀yin tẹ́ jẹ́ atọ́kùn náà. Iléeṣẹ́ tí náà Olooto Premium Plus àti Olooto TV. Iléeṣẹ́ yín ò ní jóná. Elédùmarè á bá tẹ̀ yín síwájú. Ẹ ṣeun. Ó dá inú wa dùn. A mọ̀ pé onífíìmù nìyí tí Ọlọ́run dẹ̀ gbà fún yín níwọ̀nba agbára ti yín. Ǹjẹ́ lè sọ iṣẹ́ yín kan tó jẹ́ wípé ó gbé yín sókè tó change ojú yín? Ayé òdì ni. Ayé òdì àwa náà a gbọ́ nípa fíìmù yẹn ó ti gbágbá léya. Ẹ̀yin náà gbọ́n pa ẹ̀. Ayé òdì ni. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Because nígbà míì àwa tí à ń ṣe fíìmù ẹnìkan kan ò lè sọ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí ààyè fíìs báyìí ni fíìmù yìí máa gbé jáde. Tẹ́ bá rí èèyàn tó sọ bẹ́ẹ̀ kó jáde kó wá sọ. Ọ̀rọ̀ ṣe wá dàbí ẹni tó lọ sí ọjà tó lọ ra ẹyin. Kò lè sọ bí ẹyin yẹn ẹyin òbu ni àbẹ́yìn tó dáa. Ó dìgbà tó bá tó ṣetán tó gbé èpo kúrò níbẹ̀ tó wá jẹ látúmọ̀ pé ẹyin yẹn dáa. So a kì í gbélé mọ́jòdó kò gbà tá bá ṣiṣẹ́ wa tán. Àwa máa ń gbìyànjú agbára ti wa. Elédùmarè nìkan lọba tó máa ń bá wa fi èrè sí. Elédùmarè bá mi fi èrè sí ayé òdì gan. Ó gbé mi sókè gan. Elédùmarè ṣe o. Kódà tí a bá máa ń sọ kò sí iṣẹ́ téèyàn máa ń ṣe tí ò ní ní ìdojúkọ. Ǹjẹ́ ìjọ́ kan ti wà rí bẹ́ẹ̀ pẹ̀lú pé àbí kí n fi iṣẹ́ ìsílẹ̀ kí n má ṣe mọ́ ni? Àti pé kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà? Àdìmúlà nìyẹn. Bẹ́ẹ̀ ni àdìmúlà ni. Owó tí mo fi ya àdìmúlà nígbà yẹn lẹ́yìn tí mo ya fíìmù mi kan ẹlẹ́rìí pin tán. So owó tí mo fi ya àdìmúlà nígbà yẹn owó yẹn máa tó 4 million. Ṣé ọmọ yẹn tí mo pa 270. Ẹ fi 4 million ṣe fíìmù. Fíìmù wa pa 270 million. 270,000 naira. 270,000. Báwo lẹ ṣe ṣe? Ní ọjọ́ tí wọ́n fún mi ní analysis, mo kọ́ pé bóyá ṣe mi kọ́. Mi ì fẹ́ dárúkọ channel yẹn. Wọ́n sọ fún mi pé fíìmù mi náà ni, pé ṣé mi ì rí title ni. Ní ìwà ibi tó gun ti kọ́kọ́ bẹ́ẹ̀ lórí fíìmù yẹn lélẹ̀. Ọjọ́ tí mo upload fíìmù yẹn, òun làwọn yẹn download ẹ̀ tán lọ fi sórí Telegram. So instead káwọn yẹn lọ máa wo fíìmù yẹn lórí YouTube, orí Telegram náà ti ń wò. But síbẹ̀síbẹ̀ náà, mo jẹ ẹgbà yẹn bá mi gan. But mi ì jáwọ́, mo tún push ẹ̀ náà ni. In fact ọlọ́jọ́ tí mo gba breakdown fíìmù yẹn, ó ní èèyàn mi kan náà tó jẹ́ wípé ọ̀rọ̀ dàbí ẹni tá a fọwọ́ lọ ní tó ní tó ń bàjẹ́ kí ni kọ́ lọ́rọ̀ ṣe. Bó ṣe ń gbè mí lọ́kàn pé mi ti gbé mo ti jẹgba. Ẹni ẹ náà òun náà ń dorí kodò kí ló dé bàbá mi. Wọ́n láwọn náà gba breakdown níbì kan pé ní táwọn dẹ́ gbà ó bá wọn lọ́kàn jẹ́ mi. Wàkárí àti oníkálukú máa kárí exhibit ẹ̀ ni o. Èmi gan breakdown tó mi gan gbà báyìí. Ní lágbára Elédùmarè ní next week àmàyà fíìmù mi. Ẹni kí ló ṣẹlẹ̀? Ògùn dáyàn kan kò tán lóhùn ògùn dá méjì. Mo ní àní dúró ni. Tá bá ti dúró ajẹ́pẹ́ àti give up nìyẹn a máa push ẹ̀ náà ni. So Elédùmarè ṣàánú. Tẹ́ ẹ bá sọ pé ìṣiṣẹ́ mọ́ ó tó lójú bẹ́ẹ̀ lọ. Báwo lẹ ṣe tún dìde dúró lórí ẹsẹ̀ yín? Ẹ gbé Yorùbá tó sọ pé ẹni tó gún lé kó máa rọ́jú bó ṣe ń rí ara ayé náà ló ń rí ara ọ̀run. Àwọn bàbá wa jẹ́ ká nígbàgbọ́ wípé tí ẹṣin bá dá ni a máa ń tún gún ni. Òwò tọmọdé bá dẹ̀ ṣe tó bá gbé ṣubú náà ló máa tún gbọ́mọ yẹn dìde. Téèyàn ò bá ṣubú kò lè dìde. Ẹṣin kì í dá ni ká má tún gun òbí alágbára ni. Ẹ̀yin ará lé òun lẹ́yìn náà ti ń gbọ́ yẹn. Owó ìwọ náà ń ṣe lọ́wọ́ tó ń fi ọyún ìbárì bọ̀. Pàgbó ń mì lásán ni kò lè dá o. Tí a bá máa ń bìyàn, iṣẹ́ wo ni ó jẹ́ sẹ́yìn tó yẹ pé ẹ ṣe tínú yín dùn jù lórí rẹ̀? Mi ì lè gbàgbé ẹlẹ́rìí pin láyé mi. Ẹlẹ́rìí pin? Mi ì lè gbàgbé. Kí ni tó ṣẹlẹ̀ ní ẹlẹ́rìí pin tí ní fi dùn? Kò ń ṣe pé owó ni mo rí níbẹ̀ tó pọ̀ jù. But mi lose, mi ò dẹ̀ gain. But tí wọ́n sọ pé mi ò gain bí pé mi ì mórí Ọlọ́run ni. Because ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ níbi fíìmù yẹn.
ní ọjọ́ tí mo upload fíìmù yẹn ẹ mọ̀ kí fíìmù yẹn wà ní day one kó wà ní 40,000 views. Ó wà dálẹ̀ ọjọ́ yẹn ó ní hòtẹ́ẹ̀lì kan tí mo wà ní Ọ̀yọ́ a kúrò níbi pàtí kan ni àwa wà níbi bẹ̀ a kàn ṣe fàájì. Ẹnì kọ́kọ́ pè mí ni pé Ifá Olóòtọ́ kí n lọ sí page nice tó ń kọ hip hop pé kí n lọ sí page wọn pé wọ́n post fíìmù mi wọ́n dẹ̀ tún wá pin ẹ̀ bá dẹ̀ sáré lọ síbẹ̀ lóòótọ́ àti máa débẹ̀ mo bá a lọ́jọ́ yẹn wọ́n kọ arọ́pọ̀ ajé mọ́lẹ́ lórúkọ tá à ń pè fa Ifá orí mi rèé o wọ́n dẹ̀ pin fíìmù yẹn sí mi gangan tí mò ń ṣe bẹ̀ ni mo ti ń sọ̀rọ̀ pé Ọ̀múlà is the father of wisdom Ọ̀múlà ni bàbá ọgbọ́n ẹni ó dẹ̀ pin ẹ̀ sí bíbẹ̀ ṣé mo gbà tí fi máa dé bíbẹ̀ fíìsì ti pọ̀ lórí post yẹn gan débi pé èmi gbọ́ ò lè sọ pé mi gangan ni mo ní fíìmù mi gangan ni mo wà bẹ́ẹ̀ tí mò ń sọ̀rọ̀ because fíìsì yẹn ti pọ̀ gan ní láti sọ síbẹ̀ pé thank you bàbá mi Ọlọ́run bá mi ṣe àlékún orí fún yín o so fíìmù tó wà ní 40,000 views ní day one ìgbà tí fíìmù yẹn fi máa wọjọ́ mẹ́ta fíìsì yẹn ti lọ sókè gan kò ṣe fíìsì yẹn gangan ló má tàbí òṣèré wípé so iṣẹ́ tí mò ń ṣe ó ń dún létí àwọn ayé ó jẹ́ ìtẹ́wọ́gbà àwọn ayé àwọn èèyàn ń wò àwọn èèyàn fẹ́ràn ẹ̀ because tabanika wò ibo ni èmi àti nice bó láti fẹ́ jẹyàn kan gbá kò sí nǹkan tó lọ́wọ́ lè ṣe but nígbà yẹn ni o route yẹn ò papọ̀ but pẹ̀lú iṣẹ́ tí mo ṣe ó jẹ́ kán lè singadeli kan lè bá mi post because ní industry wa tá a wà àbòsí pọ̀ ń bẹ̀ gan àwọn tó jẹ́ àwọn èèyàn tẹ́jọ́ mọ́ra gan tẹ́lómi tó wà nù fíìmù yẹn gan bẹ́ẹ̀ ni tó wà nù fíìmù yẹn tó tún gbowó ẹsẹ̀ tí wọ́n máa bẹ̀rẹ̀ ní pé ẹ̀jẹ̀ bá post nice òkèrè nínú ayé so kí ni ẹ jẹ́ kí inú mi dùn pé Elédùmarè mo dúpẹ́ pẹ̀lú fíìmù yìí so ó jẹ́ nǹkan tí inú mi dùn fún gan tó dẹ̀ jẹ́ pé dọ̀la ẹlẹ́rìí pé in fact àwọn èèyàn fẹ́ràn fíìmù yẹn gan torí tó bá fẹ́ràn ni irú ẹni tó post yẹn kò ní ever post ẹ̀ pẹ́pẹ́. Elédùmarè ṣe o Elédùmarè a máa bá a tẹ̀ síwájú àwọn àgbọ̀n pa ta lọ́lọ́run tí eléyìí bá máa sọ Facebook ta lọ́lọ́run à ń dúró kó jáde o Instagram ta lọ́lọ́run àrètí kó jáde X app àrètí kó jáde TikTok ti ẹ̀já gbánú pẹ́pẹ́ àrètí kí ta lọ́lọ́run jáde kí ni tó ṣe pàtàkì níbi fíìmù yìí gan tó ṣe le tó bẹ́ẹ̀ yẹn. bàbá mi kì í má pàrọ̀ fún yín èmi gangan tí mo ṣe fíìmù yẹn ẹ̀rù ń bà mí ta lọ́lọ́run a ti ya fíìmù yẹn ní bí ọdún kan sẹ́yìn mi fẹ́ gbé fíìmù yẹn jáde kò sí pé fíìmù yẹn ò dá o but mo ń sọ àsìkò tí mo fẹ́ gbé fíìmù yẹn jáde torí pé ẹ̀mí ni Elédùmarè àsìkò tí wá tó báyìí tí mo fẹ́ gbé fíìmù yẹn jáde ètò mú mi ṣe fíìmù yẹn lélẹ́yìí ọjọ́ kan mo kàn jókòó mò ń ronú lórí oore Elédùmarè àrà tí Elédùmarè dá Ògúndábèdè sọ̀rọ̀ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ó dá dúdú ó dá pupa ó dá yìnrìn pé iṣẹ́ Elédùmarè ó pọ̀ gan complexity lọ́rọ̀ ilé ayé yìí ilé ayé complex gan wọ́n á tún rò pé àwọn tó ń jẹ́ Muslim and Christian wọ́n nígbàgbọ́ pé baba ńlá wọn Adam àti ìyá ńlá ìyẹn Eve pé òun ló bí gbogbo ayé now wọ́n á bẹ àmì níbèrè wípé ṣé àwọn ẹni tí wọ́n sọ yìí ṣé funfun ni wọ́n ni àbí dúdú ok tó yẹ pé funfun ni wọ́n ṣé àwọn náà bá àwọn tó jẹ́ pé dúdú ni wọ́n ó dà tó yẹ pé dúdú bá ni wọ́n ṣáwọn náà bí àwọn tó jẹ́ funfun ẹ máa wo ẹ jẹ́ ká jọ gbé kíní ìsìndédé làákàyè o àní bí ọmọ níṣó ewúrẹ́ ó sọ pé wọ́n lọ sí iṣọ́ àgùntàn lọ rèé jẹun ní tó jẹun la fi ń wéra wọn èmi dúdú wọ́n á bá obìnrin sùn obìnrin yẹn wá bímọ ó wá bí àfi tí kò bá ṣe pé bóyá nínú ẹbí mi nínú tó jẹ́ gene tó ń flow lára wa inú tó jẹ́ genetic material wa abilism wà níbẹ̀ tó ń kódì fún àbínú mi gbọ́dọ̀ bí àfi tí bá fi wá lè bí àfi a jẹ́ pé ẹja bí obìnrin yẹn dáadáa. ìyẹn ti dán máa le. tó bá yẹ pé bàbá lára bá jẹ́ dúdú tó wá bí àwọn funfun a jẹ́ pọ́ máa lè ti wà ń bẹ̀ nìyẹn. gbogbo àwọn ìbéèrè yìí ni mo rò lọ́tún rò lọ sí i especially ìjà ẹ̀sìn ti pọ̀ Muslim sọ pé tàwọn ló dáa Christian ló sọ pé tòun ló dáa àwọn ẹlẹ́sìn kan àbáláyé àwọn náà sọ pé títí wa náà ló dáa tí Muslim bá dẹ̀ sọ wọ́n sọ pé àwọn ní Ọlọ́run táwọn tí Christian bá sọ wọn náà sọ pé àwọn náà lọ́lọ́run táwọn náà tó ní sẹ̀sẹ̀ bá sọ wọn sọ pé àwọn náà lọ́lọ́run táwọn náà everybody náà Ọlọ́run náà ló kálukú náà ń ṣe ìfọn eré rẹ̀ táwa lọ́lọ́run yìí gan ṣé Ọlọ́run ti tẹ yín ní
ṣé ti tèmi ni, ṣé ti òyìnbó ni, ṣé ti haúsá ni, ṣé ti Togo ni. Èyí ni mo rò pọ̀ tí mo ṣe wò pé àwa onífíìmù a jẹ́ mirror to the society, ìwògbè la jẹ́ fún àwùjọ wa. Bí àwùjọ wa bá ṣe rí, àwọn onífíìmù la máa gbé jáde. Ẹ má yẹ kó yà yín lẹ́nu, nǹkan tí ò bá ṣẹlẹ̀ onífíìmù ò ní ṣe o. Ní tó ń ṣẹlẹ̀ láwùjọ wa la máa fi ń kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Aṣáájú òkè ká ṣe fíìmù ìta lọ́lọ́run ká lè jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ irú ogun wo ló lè ti bí ìjà ẹ̀sìn jáde. Ogun ò rí bí iye, ogun ò rí bí ọkà, ogun ò dàbí ká sùn lọ́ọ̀dẹ̀ ká máa fi ìtàn tòlótòló jẹun. A ṣe wò pé ká ṣe fíìmù ìjáde káwọn èèyàn dẹ̀ kẹ́kọ̀ọ́ bíbẹ̀. Àwa náà mọ̀ wípé kí iṣu tó diyán á gbọ́n lódó, kí àgbàdo kó tó di ẹ̀kọ iṣẹ́ ńlá ló ṣe. Kí fíìmù ìwà tó di pé ó jáde, kí ni àwọn tó jẹ́ ìdojúkọ pẹ́pẹ̀pẹ́ tẹ́ rí nígbà tẹ́ ń ṣe eré yìí lọ́wọ́? A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ìpèníjà wà o. Ìpèníjà wà. Ọlọ́run Elédùmarè ó jẹ́wọ́ rẹ̀ pé òun lọ́lọ́run lóòótọ́, because nǹkan tọ́nà ó bá ṣe ní òṣè. Ìpèníjà àkọ́kọ́ ni pé nígbà tá à ń ya fíìmù yẹn lọ́wọ́, sí ẹyọ kan ṣoṣo ká tó rí ìyàwó tó ọjọ́ mẹ́rin tá bá ti fẹ́ ya sí ìyẹn báyìí, òjò tí ò sù á bẹ̀rẹ̀ sí ní rọ̀. Ṣé kó dẹ̀ ṣe pé bóyá wọ́n ń wá òjò pa yín? Kí ni tá a fẹ́ ṣe? A ṣáà gbìyànjú, abẹ Ọlọ́run, abẹ Elédùmarè, a ṣáà padà rí sí ìyẹn yà ní ọjọ́ kẹrin. Actor and actress tí wọ́n wà lórí set pẹ̀lú ìbẹ̀yẹn, ṣé wọ́n lágbọ̀ọ́yé pé kò ṣe bẹ́ẹ̀ lẹ́ ń dìlé àwọn òjò ló ń rọ̀? Àwọn kan reason pẹ̀lú wa, wọ́n understand. Ṣé mọ̀ pé actor or actress tí ò bá kí n ṣe producer kò lè understand nǹkan tí producer ẹgbẹ́ òun tó ń go through, because kò lè wo producer kóun náà ní ìdojúkọ nígbà tó ń yaṣẹ́ lọ́wọ́. But any actor or actress tí ò bá wà nínú position yẹn, tí ò sí nínú shoe yẹn, láà máa fọ́ káká. Àwọn actor and actress kó wà tó jẹ́ wípé wọ́n understand pẹ̀lú wa dáadáa. Kódà ẹni tó yẹ kó lọ ọjọ́ méjì pẹ̀lú wa tàdé tí jọ ṣe agreement owó pé 2 days ló bá lò tó dẹ̀ ti gbé 2 days yẹn, wọ́n lọ ọjọ́ mẹ́ta pẹ̀lú wa. Mi ì fẹ́ dárúkọ wọn, tó má ti ń wo interview yìí ó máa ṣàfihàn wọn. Wọ́n lọ ọjọ́ mẹ́ta pẹ̀lú àwọn ẹ̀dẹ̀ gbé oúnjẹ wọn, gbá anything. Ibẹ̀ náà làdẹ̀ tí àwọn kan tó jẹ́ wípé tọ̀ kíyọ̀ lè dùn, wọ́n dá aláàmú gan, tán bẹ̀rẹ̀ sí ní pàràdán pariwo tán ṣe gbogbo ẹ̀. Bọ̀ kí la fẹ́ ṣe? Àmì fẹ́ kán gbé continuity wa sá lọ, àbàbẹ̀ wọn náà ní pé kán ṣáàjọ, kán dákun, kán já ṣe lè ta bá lè ṣe fún wọn kí fíìmù wọn má bàa ṣe bàjẹ́. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n lágbọ̀ọ́yé. Gbogbo ẹni tẹ́ jẹ́ actor and actress tí ẹ wà lórí sẹ́ta lọ́dún tẹ́ bá fara dà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àtòkùn àtọ̀sà ò kí ń gbẹ, àrùn ojú bíbù lára omi. Ojú là ń tà, ojú wa ò ní fọ́ o. Àwọ̀ là ń tà, àwọ̀ wa ò ní bàjẹ́. Ìwà là ń tà, ìwà wa ò ní fọ́. Ẹ ṣé. And ẹ̀yin tí ẹ bá fara dà náà, a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ire fún gbogbo wa lọ́jọ́kọ́jọ́. Kí tún ni tó tún jẹ́ ìdojúkọ tẹ́ tó rí? Àbójò nìkan ló rọ̀? Ìdojúkọ mẹ́ta tún rí. Ó tún ní a particular scene tá a fẹ́ yà. Ó ní ṣe pẹ̀lú àwọn ọmọ eléégún àtàwọn ọmọ kéwú. Wọ́n jọ pàdé ara wọn lójú ọ̀nà. Ìjà ṣẹlẹ̀ láàrin wọn níbi scene yẹn. Ara ò mọ̀, àṣé blogger kan ó ti jí scene yẹn, ó ti jí ìyà. Kò tí ì tó 2 hours tá a ya scene yẹn tán tá a ń ṣiṣẹ́ mi. Wọ́n ti process orí social media. Níṣẹ́ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí. Ifá Olóòtọ́, picture yín làwọn rí. Wọ́n ní àwọn eléégún kan àtàwọn àfáà wọ́n jà ní Ọ̀yọ́. Wọ́n ní Egungun méjì ti kú, àwọn ọmọ kéwú 3 wọ́n ti kú tẹ̀lé. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ẹni tó pa ẹni sọpẹ́ lẹ́rìí òun bẹ lọ́rùn. Máa send the proof yẹn sí yín. Àwọn èèyàn ti wo kìíní ẹ̀gbọ́n, àwọn èèyàn pè mí, mo ní fíìmù làwọn ń ṣe, kò sí nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ kọ́ yìí pọ̀ mí kí ọkàn tó ní gbogbo balẹ̀ at some point. Bọ̀gbà tó náà máa bá mi ṣe hàn pé tá bá ya fíìmù, àwọn ìpèdè kan bẹ́ẹ̀ tá máa ń lò bíi action clip tẹ́ni yẹn post boom wọ bíbẹ̀. So ó fẹ́ káwọn yẹn máa sọ ní comment section pé fíìmù làwọn eléyìí yá, kò dẹ̀ ṣe pé bí wọ́n jàjà pé wọ́n gbá àwọn lẹ́ṣà bí wọ́n rí ẹjọ́ ẹni fíìmù. So kí ni yẹn jẹ́ ó ká mi láyà sókè gan. Kí wà nìkan tá a fẹ́ ṣe? Kí ló dùn mọ́ ìkó ṣàánú wa. Ṣé àwọn àfá ọ̀dẹ̀ bá yín jà bí àwọn eléégún ṣé wọn bínú? Àwọn àfá ò bínú, àwọn eléégún gan náà lè bínú. Tó máa fẹ́ bínú orí péjì yẹn náà máa lọ. Torí pé a mọ̀ pé àwa ò ṣe nǹkan láti fi bá Muslim jà bí láti fi bá eléégún jà. Fíìmù tiwa làwa ń ṣe. So nítorí nǹkan tí blogger yẹn fẹ́ jẹ ló ṣe parí rọ́bà yẹn mọ́ post wa. Káwọn tó bá wo post yẹn gárí pé kò tiẹ̀ sí nǹkan tó jọ mọ́ bíbẹ̀. Àwọn eléégún dúró sẹ́gbẹ̀ kan,
àwọn tó jẹ́ muslim náà gbé sẹ́gbẹ́ kan wọ́n dẹ̀ jọ bára wọn sọ̀rọ̀ wọ́n kàn jọ act lásán ni kò íńtẹ́nì yẹn post jù bẹ́ẹ̀ lọ. kódà kí ni tẹ́ fẹ́ káwọn ará ilé àwọn olólùfẹ́ yín kí ni tẹ́ fẹ́ kàn ṣe fún yín. ẹ̀yin fans mi ì ṣàgbé bọ́ tẹ́ bá fún mi lówó tẹ́ bá wo ta lọ́lọ́ tẹ́ bá láìkẹ̀ tẹ́ bá fún mi lówó máa gbà bọ́ nǹkan tí mò ń fẹ́ lọ́dọ̀ yín ni wípé tí fíìmù ìbá ti jáde ẹjọ́ torí Elédùmarè ẹ bá mi wò ó ẹ má jẹ́ kí wọ́n ròyìn fún yín o torí pé ẹni tí ò bá fẹ́ òun ẹni kò ní gbé bàbá ṣe kọ́ o ẹ má jẹ́ kí wọ́n ròyìn fún yín ẹ bá mi wo fíìmù yìí ẹ share rẹ̀ fáwọn èèyàn ẹ jẹ́ káwọn èèyàn rí ogun tó wà nínú ìjà ẹ̀sìn kí ni tí ìjọba wa gbẹngbẹngbẹ lè ṣe láti fi dẹ́kun ìjà ẹ̀sìn Ọlọ́run máa jáde ní on 25th of March 2026 tàwa yìí oṣù tàwa yìí gangan ló máa jáde lórí Olooto Premium Plus lórí YouTube bẹ̀lẹ̀ tí máa rí o any other channel tẹ́lá ti rí fíìmù yìí irọ́ ni o wọ́n jíṣẹ́ wa gbé ni o àwọn ajínàṣẹ́ tó ń fẹ́ jẹun ajígbọ́nrin nìyẹn ẹ bá rìpọ́ọ̀tù péjì yẹn Olooto Premium Plus TV lórí YouTube ibẹ̀ nìkan lẹ ti máa rí fíìmù yìí wo. ẹ ṣeun adúpẹ́ ẹ̀yin ará lé òun náà lẹ ti ń gbọ́ yẹn o wọ́n ní tí eégún bá jóore orí á wú atọ́kùn rẹ̀ wọ́n ti jóore ẹ̀yin tẹ́ jẹ́ atọ́kùn ẹ̀yin ní ẹ bá wa sọpọ́ọ̀tù wọn kẹ́ share rẹ̀ kẹ́ kọ́mẹ̀ntì bíbẹ̀ kẹ́ jẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ṣé mọ̀ pé àwọn onífíìmù wọ́n dà gẹ́gẹ́ bí ìwògbè sí àwùjọ wa ni bí àwùjọ wa bá ṣe rí àwọn onífíìmù yóò sọ fún wa wọ́n ní ìjà ẹ̀sìn ti pọ̀ oníkálukú kan bára wọn jà ìjà tí ò nítumọ̀ wọ́n láwọn ti ṣe fíìmù láti fi dára lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká tú ẹ̀yà ní on 25th of March oṣù táwa yìí 2026 ní Olooto Premium Plus ẹ jẹ́ ká lọ wo fíìmù yìí ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ fíìmù yóò kì í ṣe fíìmù tẹ́ máa lé ọmọ sẹ́yìn o kò ṣe fíìmù tọkùnrin ò lè wo kò ṣe tóbìnrin ò lè wo wọ́n dẹ̀ subtitle ẹ̀ dáadáa a máa kẹ́kọ̀ọ́ mi rẹ̀ ẹ bá support wọn ire.